A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Mínísítà agbègbè ilé ìjọba Nyesom Wike ti darí àkànṣe agbófinró pàtàkì Special Task Force láti lépa àwọn ọ̀daràn tí wọ́n sá pamọ́ sínú ilé àkọ́kù, ilé tí wọ́n pa tì àti àwọn ilé káàkiri agbègbè ilé ìjọba. Adarí ẹ̀ka ààbò ní iléeṣẹ́ ìjọba Adamu Gwari ni ó ṣe àfihàn yìí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn LAN lónìí ní ìlú Àbújá. Gwari ṣàlàyé wípé ìgbésẹ̀ yìí wáyé láti fi dẹ́kun àwọn jàǹdùkú tí wọ́n ń ba ohun ìní ìjọba jẹ́. Ó ní ìgbìmọ̀ alákòóso ààbò ní ìlú Àbújá ti ṣe ìdánimọ̀ àwọn ilé àkọ́kù àti ilé tí wọn kò lò tí wọ́n sá pamọ́ fi ń ṣiṣẹ́ láabi. Fún ìdí èyí ni kọmíṣánná ọlọ́pàá ìlú Àbújá fi gba iṣẹ́ láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ fún àṣeyọrí. Adarí ní láàárín ọ̀sẹ̀ 2 sí 3 ìgbìyànjú á ti wà láti palẹ̀mọ́ gbogbo ibi àwọn ọ̀daràn fi ara ṣoko sí, títí kan àwọn tó ń ṣalẹ̀ lórí àkìtàn scavenger. Gwari ṣe ìrántí bí Wike ṣe darí gbogbo àwọn tí ó ní ilé àti ilé àkọ́kù ní agbègbè ilé ìjọba kí wọ́n tètè kọ̀, àìjẹ́bẹ̀ á di ti ìjọba. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ìyáálé ilé kan Amina Adamu ti sọ fún kóòtù Sharia ní Magajingari, ìpínlẹ̀ Kaduna kí ó tú ìgbéyàwó òun pẹ̀lú Adamu Abubakar ká nípasẹ̀ ohun tí wọ́n mọ̀ sí Khulai. Olùṣẹ̀san sọ fún ilé-ẹjọ́ lónìí wípé òun ti ṣetán àti dá ẹgbẹ̀rún 10 náírà owó orí tí ó gbà kí òun bá lè ní òmìnira kúrò nínú ìgbéyàwó. Iléeṣẹ́ ìròyìn NAN jábọ̀ wípé Khulai jẹ́ ọ̀nà kan láti fi gba òmìnira kúrò nínú ìgbéyàwó. Adamu ṣàlàyé wípé ìgbéyàwó yìí ti sú òun kò lè gbọ́ ọ̀rọ̀ sí ọkọ tí ó kọ̀ láti yọjú sí ilé-ẹjọ́ ní ọjọ́ ìgbẹ́jọ́ yìí mọ́. Adájọ́ Mallam Kabir Muhammad wá béèrè bóyá ó ní ẹlẹ́rìí nílé-ẹjọ́ tí ó lè fìdí gbogbo ọ̀rọ̀ tí ó sọ yìí múlẹ̀, pàápàá jùlọ iye tí owó orí jẹ́. Ó ní bẹ́ẹ̀ ni. Lẹ́yìn èyí ni adájọ́ sún ọjọ́ ìgbẹ́jọ́ mìíràn sí ọjọ́ 28 oṣù Kínní fún olùṣẹ̀san láti fi pèsè ẹ̀rí àti láti ránṣẹ́ sí ọkọ rẹ̀ kí ó fi ara hàn ní ilé-ẹjọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọ̀gbẹ́ni ẹni ọdún 32 Tìmílẹ́yìn Àjàyí tí wọ́n fi sí àhámọ́ ní iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ìṣèwádìí ìwà ọ̀daràn ní Láfíà, ìpínlẹ̀ Nasarawa lórí ẹ̀sùn wípé ó ṣekú pa ọ̀rẹ́bìnrin rẹ̀ agùnbánirọ̀ ẹni ọdún 24 Salome Adaidu. Adaidu tó ń sìn lọ ní Àbújá ni a gbọ́ wípé wọ́n ṣekú pa nígbà tí ó lọ ṣe àbẹ̀wò sí Àjàyí ní ilé rẹ̀ ní Pápálànà, agbègbè New Kashi ní ìjọba ìbílẹ̀ Kari, ìpínlẹ̀ Nasarawa. Ọjọ́ Àìkú ni ọwọ́ ba Àjàyí níbi ó ti ń gbìyànjú àti ju orí rẹ̀ nù lẹ́yìn tí ó ti pín ẹ̀yà ara rẹ̀ wẹ́lẹwẹ̀lẹ. Gbogbo ọ̀bẹ àti àdá tí ó lò fún iṣẹ́ láabi yìí ni ọlọ́pàá kó pẹ̀lú rẹ̀ lọ olú iléeṣẹ́ ọlọ́pàá ní Nasarawa. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní Àjàyí ti jẹ́wọ́ wípé owú jíjẹ ni ó mú òun ṣekú pa arábìnrin. Ó ní òun kò gbà á lérò tẹ́lẹ̀ àti ṣekú pa á, ó kàn ṣẹlẹ̀ ní ọjọ́ náà ni. Ọ̀pọ̀ ìgbà ni ó máa ń fi ara pamọ́. Inú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ni àṣírí ti tú wípé ó ń fọ̀bẹ jẹ níṣu. Òun rí gbogbo àtẹ̀jíṣẹ́ rẹ̀ pẹ̀lú àwọn ọkùnrin mìíràn, ìdí nìyí tí òun fi ṣekú pa á. Nígbà tí wọ́n béèrè bóyá ó kábàámọ̀ ìgbésẹ̀ rẹ̀, ó ní òun kò kábàámọ̀ nítorí ènìyàn gbọ́dọ̀ fi ọ̀rọ̀ ṣírò ara rẹ̀. Ṣùgbọ́n ẹbí Adaidu sẹ́ wípé àwọn kò gbọ́ nípa ìbáṣepọ̀ tí ó wà láàárín àwọn méjèèjì. Ẹ̀gbọ́n olóògbé lóbìnrin Esther Adaidu ní àwọn kò mọ Àjàyí, àwọn kò rí i rí títí di ìgbà tí wọ́n fi ké sí wọn wípé ó ti ṣekú pa àbúrò wọn. Àwọn sì fẹ́ ìdájọ́ òdodo nítorí ó ti fúnra rẹ̀ jẹ́wọ́ wípé
òun ni òun ṣekú pa àbúrò wọn. Mọ̀lẹ́bí wọn mìíràn, Samson Ajayi Adaidu, ní níwọ̀nba ìgbà tí ó ti jẹ́ wípé ọlọ́pàá ni ó ṣàlàyé ìṣẹ̀lẹ̀ yìí fún wọn, àwọn fẹ́ ìdájọ́ òdodo láti ọ̀dọ̀ ọlọ́pàá. Ọ̀gbẹ́ni yìí ṣe àpèjúwe bí Ajayi ṣe kun àbúrò wọn wẹ́lẹwẹ̀lẹ sí ọ̀nà tí ó lé láàádọ́ta, ó sì jọ bí ẹni wípé ó fẹ́ sè é jẹ ni, àbí báwo ni ó ṣe máa gé ènìyàn wẹ́lẹwẹ̀lẹ kí ó sì pín in sínú oríṣi pólíbáàgì 6. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Nasarawa SP Rahman Nansel wá fi dá wọn lójú wípé ìdájọ́ òdodo yóò wáyé, àwọn yóò gbé e re ilé-ẹjọ́ bí wọ́n ti ké sí aráàlú bí wọ́n bá ní ohun kan tàbí méjì ní sọ nípa afẹ̀sùnkàn. Àwọn akọ̀ròyìn pe Ajayi ní olórin ẹ̀mí, ṣùgbọ́n ó ṣe àpèjúwe ara rẹ̀ ní oníṣòwò cryptocurrency fún akọ̀ròyìn iléeṣẹ́ amóhùnmáwòrán Channels. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Kebbi Nasir Idris ti ṣe àgbékalẹ̀ $30 mílíọ̀nù fún àwọn opó òṣìṣẹ́ ológun tí wọ́n pàdánù ẹ̀mí wọn sẹ́nu iṣẹ́. Bákan náà ni Idris ṣe àgbékalẹ̀ $10 mílíọ̀nù fún àwọn agùnbánirọ̀ àti ọmọ òrukàn 1 Battalion ní Bárẹ́kè Dúkú, $15 mílíọ̀nù fún àwọn òṣìṣẹ́ 1 Battalion àti $15 mílíọ̀nù fún 223 Light Tank Battalion ní Bárẹ́kè Zuru. Lónìí Ọjọ́rú ni gómìnà ṣe ìkéde yìí níbi Parade Ground láti sààmì ayẹyẹ ìrántí àwọn ológun Armed Forces Remembrance Day tí ó wáyé ní pápá ìṣeré Aliyu Audu, Birnin Kebbi. Gómìnà ṣe àpèjúwe ayẹyẹ tọdún yìí ní ti ìdákẹ́rọ́rọ́ bí ó ti ṣe ìrántí ìfarajìn àwọn ọmọ ẹgbẹ́ Nigerian Legion tí wọ́n fi ayé wọn sílẹ̀ fún orílẹ̀-èdè kí ará ìlú lè ní òmìnira àti gbé ní àlàáfíà. Bákan náà ni gómìnà ìpínlẹ̀ Èkìtì Bíọ́dún Oyèbánjí sọ àsọdájú wípé òun yóò sa ipá láti mú kí ayé túbọ̀ rọrùn fún àwọn òṣìṣẹ́ ológun, jagunjagun àti àwọn olùgbé Èkìtì. Gómìnà ní èyí yóò wá sí ìmúṣẹ nípasẹ̀ ìpèsè iṣẹ́, ìpèsè ohun amáyédẹrùn, ìrónilágbára, ìpèsè oúnjẹ àti ìṣèjọba gidi. Oyèbánjí tí igbákejì rẹ̀ Monísádé Àfúyẹ́ ṣaṣojú sọ èyí ní Adó-Èkìtì níbi àyájọ́ ọjọ́ ìrántí àwọn ológun fún ti ọdún 2025. Gómìnà gbóríyìn fún tọkùnrin tobìnrin òṣìṣẹ́ ológun fún akitiyan láti gba orílẹ̀-èdè kalẹ̀ lọ́wọ́ ìṣèjọba ipá. Gómìnà wá rọ ará ìlú kí wọ́n wà ní ìṣọ̀kan láti gbógun ti ìṣòro ààbò tó ń mú ìfàsẹ́yìn bá ètò ọrọ̀ ajé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.